òun náà ń pè ní oògùn láti san gbèsè oògùn láti san gbèsè iṣẹ́ yìí wà fún ẹni tí ó bá jẹ gbèsè tó rọ́nà àti san gbèsè tó wá láti máa rí owó láti san gbèsè. ká tó wọnú ètò wa lọ mo júbà lọ́wọ́ bá kọ́dá ayé mo ṣèbà lọ́wọ́ bá ṣẹ̀dá àrùn mo júbà lọ́wọ́ olóhùn bí kì ìwọ tó kọjáwé o mo ṣèbà lọ́wọ́ san bí kì ìwọ tó kọ́ wa gùn. ẹ̀yin ìyá mi ọ̀pákẹ́ ọ̀làkẹ́ alágogo idẹ ẹ̀yin tẹ́lẹ́dùmarè kólé ayé lọ́wọ́ mo ṣèbà yín o ẹjọ́ ojú mi ṣeun. ẹ̀yin ènìyàn mi ẹ bá mi subscribe sí orí channel yìí ẹ subscribe ẹ tẹ like ẹ share ẹ comment so that tí bá ti mú àwọn iṣẹ́ wá ní òpó òjọ̀kan ẹ lè tètè máa rí. ẹ̀yin ènìyàn mi ẹ má jẹ́ kí a fa ọ̀rọ̀ yìí gùn. báwo ni a ṣe ń ṣiṣẹ́ oògùn gbèsè yìí? iṣẹ́ oògùn gbèsè yìí ṣiṣẹ́ fún ẹni tí ó bá jẹ gbèsè bí mo ṣe sọ lẹ́ẹ̀kan ẹni tó bá jẹ gbèsè tó rọ́nà àti rí owó. tí a bá rí iṣẹ́ yìí ṣe tí Ọlọ́run bá jẹ́ ká rí iṣẹ́ yìí ṣe kò sírú gbèsè tí ẹ lè jẹ ọ̀nà á ṣí ẹ rí ọ̀nà ẹ rí owó san gbèsè yìí. bóyá kí ẹni tí ẹ jẹ ní gbèsè kó sọ fún yín pé má wọrí máa mówó yẹn lọ tàbí kí ọ̀nà ṣí kẹrìnyàn fún yín lówó láti sọ gbèsè yìí ọ̀nà tí iṣẹ́ yìí ń bá ṣiṣẹ́ nìyẹn. báwo ni a ṣe ṣiṣẹ́ yìí? ẹ jẹ́ ká lọ wá ewé ata ìlú fẹ́míká ewé ata ìlú fẹ́míká ṣùgbọ́n òòjọ́ ni kẹ́ jẹ́ ká já òòjọ́ ẹ má jẹ́ ká ra gbígbẹ gbígbẹ náà ṣiṣẹ́ o ṣùgbọ́n tútù yẹn ó ṣiṣẹ́ ju gbígbẹ lọ so ẹ jẹ́ ká lọ wá ewé ata ìlú fẹ́míká òòjọ́ ẹ jẹ́ ká gún ewé yìí ẹ jẹ́ ká gún papọ̀ mọ́ nǹkan kan ẹ má bínú mi nílé sọ complete iṣẹ́ yìí fún yín ní orí fídíò yìí fún ẹ̀yin tí iṣẹ́ yìí bá wù láti ṣe ẹ ṣáàtì mi lórí WhatsApp ẹ bá mi sọ̀rọ̀ màá lè yọ̀ǹda iṣẹ́ yìí màá lè yọ̀ǹda ìyókù iṣẹ́ yìí fún yín. ẹgún ewé ata ìlú fẹ́míká yìí ẹgún mọ́ nǹkan kan pẹ̀lú ọṣẹ tí a bá wá gún tán tí a bá fẹ́ lo iṣẹ́ yìí ẹ jẹ́ kí a máa fi epo pupa ẹ jẹ́ ká máa fi para ní àárọ̀ tí a bá fẹ́ àárọ̀ ni a máa wẹ iṣẹ́ yìí ṣùgbọ́n kẹ́ tó wẹ̀ ẹ kọ́kọ́ fi epo pupa pa ara kẹ́ wá wẹ iṣẹ́ yìí. iṣẹ́ yìí ò jù báyìí lọ nǹkan méjì péré ni ṣùgbọ́n Ọlọ́run fi agbára sínú ẹ̀. ọ̀nà míì tẹ́ tún lè gbà ṣe náà ta tún lè ṣe tá a bá fẹ́ ṣe ti alákọ̀ọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì lélẹ̀ ẹ jẹ́ ká lọ wá iyọ̀ àdìtú tí a bá sọ pé iyọ̀ àdìtú kò ń ṣe iyọ̀ Dangote là ń sọ àwọn iyọ̀ tẹ́ bá rà lọ́jà tẹ́ délé wá tú òun là ń pè ní iyọ̀ àdìtú. ẹ jẹ́ ká ra iyọ̀ àdìtú tàbí ká ra iyọ̀ tó máa ń ṣù papọ̀ yìí tẹ́ bá dọ́dọ̀ àwọn eléwé ọmọ wọn mọ orú iyọ̀ tí mò ń sọ ẹ lè ra ilé tí ẹ máa tú lọ́jà àbí kẹ́ ra ilé tí wọ́n ń ṣù papọ̀ ẹ ra imí ọjọ́ àti kinní kan ẹ jẹ́ ká gún papọ̀ mọ́ ọṣẹ ẹ má bínú ẹ̀yin èèyàn mi nílé fi gbogbo iṣẹ́ complete ẹ tí mo bá ṣe máa ń ṣe ẹ ṣáàtì ẹ̀yin tí iṣẹ́ ìbáwò lọ́kọ̀ láti ṣe ẹ ṣáàtì má lè sọ complete ẹ fún yín ẹ gún papọ̀ mọ́ ọṣẹ ẹ jẹ́ ká tẹ̀ ní Ifá Ògúndá ẹ jẹ́ ká tẹ̀ ní Ifá Ògúndá lẹ́yìn ìgbà tá bá gún papọ̀ mọ́ ọṣẹ tó tá bá kó sínú ike funfun ẹ jẹ́ ká tẹ̀ ní Ifá Ògúndá tí a bá fẹ́ lò ẹ máa bu díẹ̀ sínú ìkànnì ẹ wá tẹ Ifá Ògúndá again ẹ máa tún wá tẹ̀ sí ẹ wá wẹ̀ ẹ ṣàdúrà sí ẹ ní kí Ọlọ́run ẹ ṣàdúrà sí bí ẹ ṣe máa rí ọ̀nà láti san gbèsè yìí. iṣẹ́ yìí ò jù báyìí lọ iṣẹ́ yìí dájú ṣùgbọ́n Elédùmarè dájú ju iṣẹ́ yìí lọ tí a bá ń wẹ aṣẹ yìí ẹ jẹ́ ká fi ti àwọn àgbà ṣe lórúkọ Jésù a máa jẹ fún wa o. ẹ̀yin ènìyàn mi mò ń lọ mo tún padà bọ̀ láṣẹ lọ́wọ́ Elédùmarè èmi ni wọ́n máa wá o ẹ̀yin ni wọ́n máa bá a ò ní fi ẹnì kọ̀ọ̀kan wá ṣe àwátì o.